Chocamos o Grant you use your head to block. Wọ́n wá ń gbé àwọn bàbá wa sábẹ́ alága káńsù lẹ́yìn tó jẹ́ pé alága káńsù gàwá tá a jọ ọmọ kékeré yìí kò lè pè wá alága ọmọ á sọ fún kábíyèsí pé ẹ̀rí wa ní local government lẹ́yìn tí ò yẹ kó rí bẹ́ẹ̀ gbogbo nǹkan wọ̀nyí a mọ̀ pé ó ti dókun láṣẹ àwọn bàbá tó ní wá gbogbo nǹkan wọ̀nyí òun náà ló fà á tí àwọn olóṣèlú yìí tó fi tàwa fún Fúlàní àwọn náà wá tàwa fún Fúlàní tá agbára wọn kà mọ́ àti gba agbára fún àwọn bàbá padà lọ́wọ́ Fúlàní agbára wọn kà mọ́ Fúlàní wa wọlé sí wa lára níbi pé wọ́n pa wá a lè sọ̀rọ̀ wọ́n kidnap wa wọ́n ní ká máa lọ gbé wá alágbára la mẹ́sẹ̀ bàbá mú ọdún ọlọ́pàá pé ọdún àwọn látòkè ló fi wọ́n lẹ̀ wọ́n bá àwọn àbúrò wa àti àwọn àǹtí wa lójú wa wọ́n ṣe fídíò alágbára so àwọn ọ̀dọ́ bàbá Awólọ́wọ̀ dẹ̀ sọ̀rọ̀ náà ó nígbà tó bá yá àwọn ọmọ ọ̀dọ́ kéékèèké táwọn ìtẹ́ ẹ̀kọ́ yìí wọ́n gba ẹ̀tọ́ lọ́wọ́ yìí àwa rí i pé àsìkò yẹn ló tó yìí adẹ̀dúpẹ́ lọ́ọ̀lọ́hún ẹ̀rí pé àwọn pípù yìí wọ́n ní agbára lọ́wọ́ débi pé gbogbo ìyà tí ń jẹ wáyé nínú àwọn kábíyèsí wà gùn àwọn ò lè sọ̀rọ̀ àwa náà mọ̀ tí wọ́n bá sọ̀rọ̀ wọ́n ti dàgbà fún wọn. àwa ọ̀dọ́ tí àwa dẹ̀ rẹ́dì á sọ̀rọ̀ fún ọ̀dà lè ṣe nǹkan kan torí pé èyí tá a dáwọ́lé yìí ló pé bàkìrì. kò sí ẹlẹ́sẹ̀ ní 2023 ọdún yóò lè parí láti gbàjọba pa àgbà Yorùbá nation tí a bá wá gba ẹ̀tọ́ yìí lágbára àwọn tó nílẹ̀ àdéhùn tí àwọn èmi ò ní kẹ̀kẹ́ mo fẹ́ ṣe mẹ́ ṣùgbọ́n àwa fẹ́ kí àṣẹ padà sẹ́nu ẹ̀yin bàbá wa ẹni tẹ́ máa ń yẹ̀ sí ipò president orílẹ̀-èdè Yorùbá yóò jẹ́ ní tẹ́ sọ pé tọ́ba kọjá ohun tá a sọ fún ọ àwọn ọgbà ṣe gbogbo ọgbà fún dànù èyí wọn lọ́mọ yẹn tí ó ṣe president tí ó ṣe gómìnà kò sí pé abẹ́ dìbò à ń para wa mọ́ a dìbò nulẹ̀ wa fẹ́ tó bá wà á nílẹ̀ àti gbowó ká tó dìbò fẹ́ tó wà lẹ́yìn kẹ́yìn ọba wọ́n sọ fún wa pẹ́tọ́ yẹn ọmọ ìlú o ẹni báyìí báyàn gbogbo yẹn lọ dìbò yín fún kò nídìí ká ń gbowó owó oṣù dẹ̀ làwọn pírẹsidẹ̀ntì yóò mọ gbà èyí bàbá wọn tó kẹsẹ̀ fún wọn èyí sàwọn náà mọ yọ owó lẹ́yìn lọ́wọ́ èyí sàwọn náà mọ tó pé kẹ́lọ́ káṣù kẹ́lọ́ gbowó gbogbo ilé àfẹ́kọ́dọ́gbẹ́ wọ́n gbọ́dọ̀ mọ gba àṣẹ lẹ́nu yín ni ẹ̀rí pé bí Dubai ọba ní pàṣẹ ń bẹ̀ ìdọ̀tún la mẹ́wàá láti gbàgbọ́ ti dá ayé wọn ọba ní pàṣẹ ń bẹ̀ ní pàṣẹ fún olóṣèlú ń bẹ̀ Saudi Arabia ọba ní pàṣẹ ní London ọba ní pàṣẹ kódà ọba agbèrè tún ni àṣẹ tó bá pa ẹni olóṣèlú kankan gbọ́dọ̀ yìí lọ kọjá bí àwọn sí wa yìí àwọn eléyìí wọn máa sọ fún yín pé àwọn olówó jù lọ ẹ̀rọ pé àti fàyè gbà wọn àwọn bàbá bá ìgbà wọn ìkọjá ìyẹn pọ̀ wọ́n mọ̀ tó bá wọn yọ àwọn bàbá lóyè ọba tó lọ́sọ̀ àwọn yọ lóyè lẹ́yìn tí ọ̀jẹ̀ kórì bẹ́ẹ̀ àwọn ọ̀dẹ̀rẹ̀ wọ́n ń ronú ara wọn ní òrùkọ lọ́hùn. tó bá dọ́dọ̀ àwọn ọba Haúsá wọn mọ̀ sí lákàdédè wọ́n mọ̀ bẹ̀rẹ̀ tó bá dọ́dọ̀ àwọn bàbá tiwa wọ́n nẹwọ́ sí wọn. ẹ wo pé kórú pálapàla báyìí wọ́n làwọn lówó lọ́wọ́ tó bá síwájú àwọn ọba Haúsá wọn ò bí yàrá ìyá wọn ni. Buhari tí ń pẹ̀rẹ̀ láàrẹ wa ó wá sí ìlú Ọ̀yọ́ state ọlọ kí sẹ́ríkì sásá ọ̀dọ́dọ̀ Olúbàdàn ọdẹ gbàbẹ̀ wọ flight ọlọ wọn ọdẹ bí sẹ́ríkì sásá sẹ́ríkì ọba Haúsá lẹ̀ Yorùbá pírẹsidẹ́ǹtì wa ń lọ ọ̀dọ́ rẹ̀ ọlọ ń kí ó fi ọba tiwa Olúbàdàn
nǹkan tó rọrùn gbogbo nǹkan wọ̀nyí la fẹ́ kọ̀ èdè wọ̀ ọ̀pákọ̀ ìwà wọ̀ ọ̀pákọ̀ àṣà wọ̀ ọ̀pákọ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ gómìnà Akérédolú òun ló kọ́kọ́ sọ̀rọ̀ sókè ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ ṣùgbọ́n náà fọgbọ́n ṣe ọba ti gba débi kan ó ti gba lẹ́sẹ̀jì kan débi pé ibi tá à ń lọ lòun lọ gbogbo ohun tá à ń ṣe lẹ́nu gómìnà wà wíyà wàhálà Ọlọ́run gómìnà Akérédolú ọmọ sí tá à ń ṣe ọ wà lẹ́yìn wa òun náà dẹ̀ sọ pé ó ti tó gẹ́ nígbà táwọn bàbá wa pè é nígbà tó ń kọ́ kan àwọn bàbá wa ìbàjọ́ ọkọ̀ pè é pé sí àti ń jẹ wá ìsọtẹ Ọlọ́run bí àṣẹ ń jẹ àwọn ọmọ ìlú yìí gbogbo àwọn gómìnà ilẹ̀ Yorùbá pátápátá wọ́n ń bẹ lẹ́yìn wa gbogbo àwọn ọba wa tẹ̀ ń wò yìí wọ́n ń bẹ lẹ́yìn wa dídì tí mo sọ pé gbogbo ẹ̀yin ọ̀dọ́ gbogbo ẹ̀yin tẹ̀sí agitation ẹ mọ̀ bu àwọn bàbá wa mọ́ àwọn tá a bá ti rí bí wọ́n ṣàforíjì fún wa àwọn ọmọ kan ń bẹ lábẹ́ wa tẹ́lẹ̀ àròkùn wọn dáadáa wa ni ṣùgbọ́n ojú wa ti là á ti rí bí wọ́n ń bẹ lábẹ́ wa gbogbo bá ṣe ń lọ sáà ń bọ̀ àdúrà wọn ní ń gbà lórí wa Ọlọ́run jẹ́ kẹ́mi wọn gùn. ní bàbá wa tó jókòó yìí àwọn òfin àkẹ́ lòdì sí nǹkan tá à ń ṣe pẹ̀lú ewu jókòó ọba àwọn ọba Hausa yóò dà tó wa bàbá ìfọ̀ àwọn ọjọ́ kò tí mo hàn kàrà ọmọ túlẹ̀ pa àwọn olórí àṣẹ kábíyèsí o. àwọn náà máa fẹsẹ̀ nù ìtọ́jú olórí burúkú dé sọfúndé èyí àṣìlábẹ́ Fúlàní mọ́ ohun tá a fẹ́ ni Yorùbá nation ohun tá a fẹ́ ni Yorùbá nation ẹ̀yin bàbá wa ẹ sọ wípé bílẹ̀ yóò rẹ̀ bílẹ̀ yóò wọ̀ mọ́ àwọn òrèlú wa kíkálukọ́ gbàlú ẹ̀ lọ ewúrẹ́ ọ̀sọ́kùn ọ̀sọ́ kábíyèsí bàbá ewúrẹ́ ọ̀sọ́kùn ọ̀sọ́mọ ìyá àgùntàn àgùntàn ní ìyá òwò òwúrúurú àwa la ní gold àwa la ní mábù àwa la ní epo àwa la ní tíńkà Fúlàní ní pawó bẹ̀ sọ yẹ kó rí bẹ́ẹ̀ gbogbo agbára tí ń bẹ níbi tó ń pè Nàìjíríà Fúlàní ní kọ̀ǹtró ẹ̀ Yorùbá kankan ò sí mbẹ̀ lágbára kankan wọ́n máa ń jẹ́ ọkọ̀ àwọn bàbá wa lágbára láti sọ kankan wọ́n jẹ́ gbogbo pọ́pátì wa kọ́ bá lè mọ rí ọjà tí wọ́n tà lọ́dọ̀ wa ó lọ sí àdídásọ àdídókò àdídọ́bì kankan dídì ìdájọ́ wípé ó tó gán àṣemọ́ ó bìlíìfù wípé àwọn ní àwọn ọmọ wọn lè bá wájà ọmọ fáwọn òtó bẹ́ẹ̀ torí pé Yorùbá àbùbílẹ̀ ìjànìwá agbára ṣe ń gbẹgbẹ ìgbòho àwọn ọ̀dọ́ náà ìjókòó ara wa jẹ́ lábẹ́ àwọn bàbá wa àwọn bàbá kópa agbára wọn fún wa ṣùgbọ́n nísìnyí àwọn bàbá wa ti tú wa lẹ̀ nígbà tí wọ́n bá fi di Sẹ̀pẹ́mbà á rí pé àṣẹ ọ̀padà sínú àwọn bàbá wa. Kábíyèsí sọ̀rọ̀ kábíyèsí sọ̀rọ̀. Ẹ ṣe kábíyèsí o. Palace la wà, palace. Kábíyèsí sọ̀rọ̀ kó má sáriwo. Ẹ̀gbọ́n èmi gbé kí ni ìnáwó ó ń stop mi. Ọgbọ́n wájú ẹ̀yẹ bẹ̀rẹ̀ náà, ẹ̀ṣọ́ wájú bá bẹ̀rẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká jà o, ká lè mọ̀ pé gbogbo nǹkan tí èèyàn bá ti fi sùúrù sí ó máa yọrí sí rere ní lágbára ọdún tó ṣàṣeyọrí. Bí a ṣe wà níbà èmi ni olóyè gíga Àkúrẹ́ àwọn bàbá tó jókòó àwọn ni senior aishi Anthony Fálọ́wọ̀ Àró Àkúrẹ́ àwọn
Ó yẹ kí ẹ bá kábíyèsí lórúkọ ó lè sọ pé ìsìnkú yín ìyá láti lè ṣe dáadáa wípé gbogbo àwọn tó lè tẹ̀lé yín lẹ́yìn náà ọlọ́run eléyìí rẹ̀ á máa fi tó ẹ̀ṣọ́ yín o. alálẹ̀ gbogbo ìjọ á dúró tì yín o. ẹ̀mí kò ìdí oníṣẹ́kù o. ẹ̀ṣẹ̀ wà dúpẹ́ lọ́wọ́ sí síbílẹ̀ àti ìbáfẹ́ bá yé sọ. Ọmọlúkà, bíjẹ́ wọn gbà yọ̀. Ṣé ní jọ́sọ̀ yẹn? Ṣé mọ́tò rẹ̀ ti wà bẹ̀? Àwọn àgbẹ̀ ilé ìtura ti wà bẹ́ẹ̀ ló máa lò. Láyé ti sọ̀rọ̀ fún ọdún ọdún. Kábíyèsí. Jàmbá jayé lè kọ́ náà mọ́. Nǹkan bá sì ní lápá àwọn onímọ̀ sọ bẹ́ẹ̀. Ajá yín lè kọ́ ní ìrọ̀ abáyé. Ó tún sinmi lé mi wò. Kámi ní jáwé lè kọ́ ní. Kò sí kan tó fi ń ṣèyàn. Senior sister to the Kabiyesi. Are you getting the message? On behalf of Kabiyesi, my good self and brothers, I appreciate you. Ìṣọ̀kan Oòduà àti with violence, sorry, definitely program. We appreciate it. God in His infinite mercy will crown you. Thank you.
Oya, ship of town. Oya, ìyá ọba. Oya, ìyá ọba tó kọ̀ lóko.
Ẹ̀yin wọn lè kó wọ̀ fún ìwà pí. And it's not easy to cope with. Wow. Yoruba nation now. Òmìnira Yorùbá. Thank you.
Ẹni tá a fi àtùpà náà wọ́n, ó ti ń tàn fún gbogbo ọmọ káàkiri rẹ̀. Ṣé ọmọ ojú wa tẹ̀lé ẹni bá ń ṣe àrẹ?